kò lẹ́tọ̀ọ́ fún ànábì kankan láti jí mú nínú ọ̀rọ̀ ogun síwájú kí wọ́n tó pín ó jalè ńbẹ̀ yẹn. ó jalè ńbẹ̀ yẹn. ẹ bá mi wọnú suratu Bakora suratu Tasu 191. ẹ pa wọ́n níbikíbi tí ọwọ́ yín bá ti bá wọn kí ẹ sì lé wọn jáde kúrò níbi tí wọ́n ti lé yín jáde. ìfòòró lejú pípa lọ o. ẹ jàtúwò suratu Tauba Quran chapter 9 verse 5. kábíyèsí Olódùmarè kábíyèsí Ifá adúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn olùfẹ́ Tani Ọlọhun káàkiri àgbáyé pátá ojú tẹ́ fi wò ní fọ́ èyí tẹ́ fi ń gbọ́ wa òkú níbi láti lọ́wọ́ Olódùmarè láti lọ́wọ́ Ifá adúpẹ́ ibi tá a ti ẹ̀ bára wa báyìí ẹ̀kọ́ tí fojú mú hàn òótọ́ tí ń fìdí hàn báyìí torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ńgbà tá a kọ́kọ́ ń sọ̀rọ̀ lójú ọ̀pọ̀lọpọ̀ wọ́n parọ́ mọ́ wọn ni kò rí báyìí wọ́n ń bà sílámù jẹ́ ni gbogbo ohun tá à ń sọ níbi tí àwọn àáfàá fúnra wọn tó ti wá ń wá láti fẹ́ mọ dá wa ń rọ́ láti fẹ́ mọ dìfẹ́ǹdì ní tá à ń sọ ibẹ̀ náà láti ń rí òótọ́ ọ̀rọ̀ inú mi dùn lọ́pọ̀lọpọ̀ fún bí tá ti ẹ̀ bá dé yìí torí lójú ọ̀pọ̀lọpọ̀ bí ẹni nígbà tí wọ́n mú Tani Ọlọhun jọ sí mú bí ẹni pé àwọn kan ló ń fún Tani Ọlọhun lówó pé kó sá mọ ba ẹ̀sìn jẹ́ kó mọ bẹ̀sìn jẹ́ àwọn ò sì bẹ̀sìn jẹ́ òótọ́ tá bàbá rí náà là ń sọ òótọ́ ló ń korò lára wọn àwa dúpẹ́ lọ́wọ́ Olódùmarè nípa àwọn àáfàá tó ń jáde náà àáfàá kan mọ gbé wá ó jáde ó dà ìpò lórí àwọn onísùnà ni àwọn alálìsùn náà ó jáde wọ́n ní Muhammad wọ́n ní wọ́n lọ sójú ogun wọ́n kẹ́rù wọ́n di pàǹpá wọ́n fọ orí wọ́n fọ ọrùn wọ́n fà wọ́n kẹ́rù lójú ogun kókó débi pé wọ́n tó kó pátá mọ́ níbi tó lọ sójú ogun àáfàá ìwà fẹ́ dìfẹ́ǹdì irọ́ wọ́n fẹ́ dìfẹ́ǹdì pé irọ́ làpá ó fẹ́ sọ fún wa pé ó fẹ́ fìdí òótọ́ múlẹ̀ ẹgbọ́n tàfà náà wí. wọ́n darí ogun Badr wọ́n sì kó àwọn nǹkan ogun darí kì í ṣe pátá gangan aṣọ yẹn bí aṣọ wíwọ̀ bí aṣọ òbúra kankan bẹ́ẹ̀ yẹn ni wọ́n ń pè ní kọ̀tífà kì í ṣe pátá. àbá ní ó náà darí ogun Badr ó ní wọ́n sì di pàǹpá wọ́n kó nǹkan ogun wá ó lọ ká aṣọ pupa kan ó lásọ òun gan ó ní àwọn èèyàn kan pẹ̀ pátá ní pé kì í ṣe pátá gangan ó sì gba aṣọ kékeré kan pupa ní aṣọ kékeré kan pupa irú aṣọ wo ló jẹ́ sáǹkì ni ẹ fún gbogbo ẹ̀yin olùfẹ́ wa ní tí mo kọ́ fẹ́ ká wò láàrin ni pé ṣe ìpè nígbà tí wọ́n fẹ́ pè wá wọnú Islam ohun tí wọ́n sọ gangan ni pé wọ́n ní ànábì wọ́n lé ànábì kó nílùú Mẹ́kà nígbà tó lé kó ní Mẹ́kà nílùú bàbá ẹ̀ ó wá sá lọ sílùú Mẹdínà nílùú ìyá ẹ̀ ẹ wo ibi tán gbà wọlé sí wa lára o nígbà tó wá dé ìlú yẹn ní Mẹdínà wọ́n ní wọ́n wá lé ànábì wọ́n fẹ́ pa ànábì wọ́n lànàbì wá jà defensive war wípé ànábì sọ pé wọ́n ti frustrate òun wọ́n ti pin òun lẹ́mìí wípé ogun tànàbì jà ogun ìpínlẹ̀ lẹ́mìí ni pé ogun pé kó wọ́n bá pa wípé Allah wá ní pé kó padà jagun. àáfàá ló wá ń fìdí rẹ̀ múlẹ̀ ní ìsìn àti ayé àti kà fún wa ló wá fìdí rẹ̀ múlẹ̀ pé wọn ò lé ànábì wọn ò lọ bá ànábì jà wípé kọ́mọ kèé ṣe ẹ̀sìn ní ànábì ìfogun ṣe wọ́n fi ń digunjalè ní ìdigunjalè làwọn ànábì ṣe Muhammad ìdigunjalè ni wọ́n ṣe táìpógun ẹ̀sìn ni wọ́n ń jà ní tí wọ́n bá wá bá yín jà tẹ́ ẹ bá ti jà tán èyí tún ṣe kẹ́rùkẹ́rù ànábì ìjagun kẹ́rùkẹ́rù wọ́n wá kẹ́rù wọ́n ti kó pátá red àfa iná sọ ó ní pátá red orí yín pé àfa táìpógun ẹ̀sìn ni èèyàn ṣe kẹ́rù ránvà sí wà tó máa fi báàkì ẹ̀ ń pogun tán jẹ́ èsogun wọn ò jà torí Ọlọ́run wọn ò jà torí Allah àtàn láwọn tó àbọ̀ gan wọn ò jà torí nǹkan kan wọ́n jagun Muhammad jagun torí ìṣẹ́ òun òsì lọ́n ṣe jagun wọ́n lọ ń kó ẹrù wọ́n lọ ń jagun láti kó ẹrù láti kó ọrọ̀ jọ náà tó ń torí ẹ̀ jagun láti kó ọrọ̀ jọ náà ṣe ń torí ẹ̀ jagun ẹgbọ́n tàbí tó sọ síwájú sí tẹ́lẹ̀ bá ń pè láti kọ́rọ̀ jọ náà ṣe ń torí ẹ̀ jagun. kì í ṣe pátá ni aṣọ tó tóbi tó fẹ̀ díẹ̀ ó sì dàbúra ó sì wọ̀ lọ́rùn bí aṣọ nìkan tí fà yẹn ó jẹ́ rẹ́ẹ̀dì wọ́n wá kó pọ̀ máwọn aṣọ tí wọ́n kó dé láti ogun tí wọ́n pè ní Ghana ìlú tí wọ́n fẹ́ pín fáwọn sọ̀hábà wọn sọ̀hábà wá débẹ̀ wọn wá rí pé aṣọ rẹ́ẹ̀dì tá a fi síbílà ní òsì ń bẹ̀ mọ́ láwọn kan pé àbá ànábì ti máa sọ yẹn ni bí ẹgbẹ́ ànábì ti mú ó ti fún ẹlòmíì nǹkan kẹ́hìn kan sọ bẹ́ẹ̀ lásán ayọ̀dẹ̀ sọ̀kalẹ̀ lẹ́yìn pé máa kálẹ̀ ní nàbí yé ayẹ̀bùn
ànábì kankan. ṣé ẹgbẹ́ tó sọ ó ní wọ́n ká aṣọ dé látọjú ogun ó fìdí ẹ̀ múlẹ̀ pé aṣọ tí wọ́n á kó dé yẹn ní ikú tá a kọ́ akọ́ ọdẹ bá wọn wípé àwọn sọ̀hábà wọn ó pin ṣé ń gbọ́ ẹgbẹ́ sógun ẹ̀sìn nìyẹn àbógun ìjàlè ó ní tó wá ti ká aṣọ dé láti ojú ogun wọn ó pin wọ́n á ká aṣọ dé láti ojú ogun wọn ó máa pin a lọ jagun wọn wá afẹ́ jagun ẹ̀sìn afẹ́ jà fún bílíìfù wa ó ṣe ti pé à ń kẹ́rù à ń jalè à ń kásọ níbi pé oúnjẹ bá kó wá àwọn à ń pin. àwọn alọ́kólóhùn kígbe. àwọn alọ́kólóhùn kígbe iṣẹ́ mọ̀mọ́nu ó lọ sọ́yìn káwọn aláàlú kígbe lójú ogun bẹ́ẹ̀ láwọn tún mọ́ bá wọn sùn. Oyènúsì. ó àní oyè èyí jẹ́ ṣe kéye Oyènúsì ó lè núsì tiẹ̀ ṣé ẹ mọ gbọ́n tábà ìfìdí ẹ̀ múlẹ̀ ó wà sọ fún wa pé ó ní ó dàbí pé kí wọ́n dé látọjú ogun kí wọ́n kó nǹkan lẹ̀ káwọn sọ̀hábà káwọn nǹkan tó fẹ́ pín kí wọ́n kó lẹ̀ wọ́n wá lè kéní ẹnìkan kan ò gbúdọ̀ dé bẹ́ẹ̀ o. ànábì òkè afáyé wọn sọ pé òkè ká sọ pé kíní àwa la kó lẹ̀ ẹnìkan kò sì gbúdọ̀ dé bẹ́ẹ̀ ìpele tẹ́nìkan bá lọ mú ní ẹ̀yìn ṣé olè lẹ́ni ń jà ọ́ ẹgbọ́ ẹja jọ fojú wò. àfọ̀ọ́ra. àfọ̀ọ́ra ni no táìmù yẹn ànábì Muhammad ó ti lọ́gbọ̀n kan tó fẹ́ gé ó ti tẹ́lẹ̀ sí promise ẹ̀wọ̀n yẹn pátá ó ti ní pé tọmọ yẹn bá ti ń wá ọmọ yẹn kí wọ́n pátá wá ó sì ti promise ẹ̀ pátá pupa ẹ wò ọ̀nà tí mo lọ sí jù ok tí a bá sọ pé gbogbo wa a kó nǹkan jọ ẹnìkan wà lọ bẹ̀lẹ̀ yìí ó wà lọ mú kí ló ṣe yẹn àfáà ń jẹ́ ká mọ̀ pé téèyàn bá lọ tó bá kó kan lè téèyàn bá lọ bẹ̀lẹ̀ yìí tó bá lọ mú a lè pè ló lè kí ló dé ẹ̀yìn àfáà yìí tẹ́ ẹ gbọ́ pé Muhammad ṣe nǹkan tẹ́ ẹ mọ̀ pé ó lè ní sàn-án ẹ ti fẹ́ mọ defend ẹ̀. àdàpé ó lè lójọ́ ọmọ mi fẹ́ wọ̀. ó lè ló lè ń jẹ́ àdàpé òní jẹ́ ọmọ mi fẹ́ wọ̀ kódà kò jẹ́ nínú ilé àti ìyàwó àtàwọn àti fámìlì àwa kó kíní pé ẹnìkan kò gbúdọ̀ débẹ̀ nǹkan tẹ́ pé fámìlì ni o nǹkan tẹ́ pé fámìlì ni o àwa kó kíní pé ẹnìkan kò gbúdọ̀ débẹ̀ tẹ́nìkan bá fi lọ́bẹ̀ lẹ́yìn ẹni yẹn ó lọ jí ni ó dì sáà kéèyàn bá wí nínú ilé ni pé torí pé tí ogun bá péjú sí nǹkan tẹ́nìkan bá fi lọ́bẹ̀ lẹ́yìn ó ti jàǹbá gbogbo àwa yòókù ó ti jàǹbá gbogbo wa pé láti lọ bẹ̀lẹ̀ yìí láti lọ dá nǹkan mú nígbà tí gbogbo alájọ kó bẹ̀ tí a bá tún kíní nǹkan náà gbogbo agbúdọ̀ wà ń bẹ̀. nípa tí àfáà yìí sọ ni o ṣùgbọ́n láàrin ìfẹ́ gbà mí láòkò ìdí tí mi fẹ́ fi múlẹ̀ ni pé wọ́n máa sọ fún wa wípé ànábì wọ́n ní lára wọ́n pín lẹ́mìí ló sì jagun láìsí mọ̀ pé ànábì ò jagun ẹ̀sìn ó digun jalè ní inú fẹ́ mú jáde nù. nítorí àfihàn pé ànábì digun jalè ní tẹ́lẹ̀ mọ̀ pé ànábì digun jalè ní mo sáré sọ lọ sínú àyà kan nínú Kùránì tẹ́lẹ̀ mọ̀ pé ànábì digun jalè ní ẹ sáré pé mi ò kàdí ìtìsìn Suratu Al-Imran Quran chapter 3 verse 161 Suratu Al-Imran ibi tẹ́lẹ̀ mọ̀ pé àwọn ànábì lọ sójú ogun láti lọ digun jalè ní wọn ò lọ jagun ẹ̀sìn Muhammad lọ sójú ogun láti lọ digun jalè ní kò lọ jagun ẹ̀sìn. kò lẹ́tọ̀ọ́ fún ànábì kankan láti jí mú nínú ọ̀rọ̀ ogun síwájú kí wọ́n tó pín ṣé ń gbọ́ ó jalè mẹ́yẹn. ó jalè mẹ́yẹn ṣé ń gbọ́ ó lẹ̀ ń gbọ́ yẹn kò lẹ́tọ̀ọ́ fún ànábì kankan kó mú nínú nǹkan tó bá kó bọ̀ láti ojú ogun síwájú kí wọ́n tó pín ẹ pè lógun ẹ̀sìn tẹ́rí aláàlọ́ tún bá kí ànábì wípé nǹkan bá kó bọ̀ láti ojú ogun síwájú kí wọ́n tó pín ẹ pè lógun ẹ̀sìn wípé ẹ̀ ń jà fún ìgbàgbọ́ yín ẹ̀ ń jà fún Allah ẹ sì ń kẹ́rù ẹ̀ ń kẹ́rù ẹ jí má pẹ̀rẹ̀ kan wá tí máa ń pẹ́ yà èmi àtẹnìkan ń jà ẹni mú bọ̀ dání èmi mọ́bẹ dání nígbà táwa ń jà ok èmi wá sáré gun lọ́bẹ wípé self defence mo gun lọ́bẹ wá kú mo kàn mú wábẹ́ àpẹẹrẹ ni o nígbà tẹ́ni wá kú wọ́n á kó wa lọ sí tọlọ́pàá wọ́n kó wa lọ sí iwájú adájọ́ ok àwọn ọlọ́pàá sí investigation wọ́n á rí fóònù ẹni wọ́n rí ilé mi wọ́n rá sọ rẹ̀ wọ́n rí ilé mi ẹjọ́ tẹ́wádé adájọ́ kí adájọ́ ṣe ṣé adájọ́ sọ pé 2 fight ní ipò fẹ́ pa mí ni mọ́ adájọ́ sọ pé mo mọ̀ pa torí tí mo fẹ́ jí lára rẹ̀ ni ìyẹn ò kí ṣogun ẹ̀sìn mọ́ mi ò bóyá àwọn èèyàn bá mi lọ èmi àti ẹ sọ pé ó fẹ́ pa mí ni kò fẹ́ pa mí ni ok unfortunately lójijì láìrò tẹ́lẹ̀ ẹ̀mí rẹ̀ wá bọ́ sí mi lọ òyà wọn agbẹjọ́ délé ẹjọ́ àwọn ọlọ́pàá wá sí fara ìwádìí wọn á lọ lé mi wọn ra sọ rẹ̀ ńbẹ̀ wọn rí fóònù rẹ̀ ńbẹ̀ wọn rí gbogbo ẹ̀ ńbẹ̀ wọn ò ní sọ pé ìjà là ń jà mọ́ wọn ò ní ṣe bí torí pé ó fẹ́ jà lólè ló ti pa
ànábì fẹ́ jalè ó wà lọ ń pa àwọn èèyàn lójú ogun ìkẹrù olè nú sí i ìtànà bí ó wà láàfáà yìí dífẹ́ǹdì yìí Quran verse lámú wáyẹ ní pé tòótọ́ wọn lójú ogun tí wọ́n ń jà kìí ṣogun ẹ̀sìn ogun ìdigunjalè ní wọ́n lójú ogun láti máa jà àwọn èèyàn lólè ní kìí láti polówó ẹ̀sìn wọn ò polówó ẹ̀sìn lẹ́yìn fẹ́ nìyẹn kan lójú ogun wọ́n lọ jalè ní ẹ̀mọ́gbọ́n tá a bá tún dífẹ́ǹdì àfáà tó fẹ́ dífẹ́ǹdì ẹ̀ síwájú ó yá mọ́ rí olóyè àdìsú náà. èyí sì mọ́ wọn wí o torí nàbí yé ń tọ́wọ́ abẹ́yẹ tẹ̀lé wí nù ní kò sí nínú ànábì Ọlọ́run ni wọ́n wí o kì í ṣe mọ́ bọ̀ o máa kára nílẹ̀ bí yé tẹ̀lé tọ́wọ́ abẹ́yẹ kò sá nàbì kankan ayẹ̀bù là tí ó wà á ṣàbòsí fáwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bẹ́ẹ̀ máa ronú pa ànábì lè mú nǹkan so ìtayà ń bínú. ó wá tuntun ó ní tán sọ́mbẹ́ ni pé kò sí ànábì kankan tí ó mú nù kankan débi pé yóò wá ṣàbòsí fáwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ànábì kẹ́kẹ́ nàbí yím ẹ sì mọ̀ dìfẹ́ dìyọ́ nàbí yím ànábì kẹ́kẹ́ ànábì mélòó wọn jẹ́ lójú ogun torí sẹ́ni mùsùlùmí ó mọ̀ bí adìrẹ̀ làwọn bá sọ̀rọ̀ ṣebí ànábì mélòó ni yóò tẹ̀lé mọ́ jù lọ́dún ogun. ànábì mélòó ni wọ́n rán kúrò àníṣe. ànábì mélòó wọ́n sọ ànábì mélòó wọ́n pé kúrò àníṣe fún ṣebí kò bá wọn pé fún ó sáré pé ànábì ti di púpọ̀ nínú níwájú àfáà yìí kí lè parọ́ fún kí ni irọ́ why lie why irọ́ ìrùbọ ni irọ́ ẹ ti lè pa ọ̀rọ̀ jù kò sànàbí kankan tó gbúdọ̀ mú ànábì mélòó wọ́n gbé kúrò ànílẹ̀ fún tí mọ́mẹ́dùn gbélé fún ó sáré pé mọ̀mẹ́rin àmọ́ bá sọ̀rọ̀ wọ́n tó àmọ́ sọ pé kò sànàbí kankan ànábì mélòó ni mọ̀mọ́dù kó sójú kó lẹ́yìn tẹ̀tẹ̀ lọ́njà onírọ́ arábúlẹ̀bù ó sì sọ àwọn tẹ̀gbẹ̀rẹ̀ náà sì ń dó wọ́n sì ń lé sí ọ̀ntàtí lórí irọ́ bansa irọ́ ẹjá gbọ́ èèyàn ya wí mọ́ wí. àwọn òun náà wá sọ pé bọ́lá nàbí mo kí ní àwọn mùnáfíkì ni tẹ́ bá dé tafsir Ibn Kathir ẹ bá pé qala al-munafiqun tẹ́ bá dénú Bagawi ẹ bá bẹ́ẹ̀ dénú Tabari ẹ bá gbogbo tafsir pátá àwọn mùnáfíkì ni wọ́n sọ ọ̀rọ̀ yẹn mo fẹ́ bí léèrè àpèyẹ mùnáfíkì sí ọkọrin rẹ̀ kànábì ṣe bí mùsùlùmí tó fi mùsùlùmí hàn tí ń ṣe kèfèrí lábẹ́ náà ní jẹ́ mùnáfíkì bí mùnáfíkì àwọn tó lẹ́yìn ìmáàmù gan kò ní sọ̀rọ̀ ìmáàmù rí. èmi ò ní ọ̀rọ̀ púpọ̀ láti sọ lórí ọ̀rọ̀ àáfàá yìí ẹ jẹ́ kí n tẹ̀síwájú torí àáfàá yìí láti dìfẹ́ǹdì ọ̀rọ̀ yẹn ni ṣùgbọ́n àwọn pọ́ìntì tèmi ti múlẹ̀ ni pé àkọ́kọ́ ẹ ti jẹ́ ká mọ̀ báyìí pé wọn ò jagun torí ẹ̀sìn wọ́n ń jagun torí pé wọ́n fẹ́ jalè ni wọ́n ń jalè ni wọ́n ń digun jalè ni àkọ́nu ẹlẹ́ẹ̀kejì ni wípé tí mo ti fẹ́ ká ẹ bójú wò nísìn ni pé tí ó bá kí n ṣe wípé Muhammad ó jàǹbá àwọn yòókù rẹ̀ ó jalè kí ni ìdí tán fi kọ́ akọ ọ̀rọ̀ sílẹ̀ wọ́n kọ ọ̀rọ̀ ilẹ̀ sínú Quran torí pé Muhammad ó já wọn lólè ń bẹ̀ yẹn ni ó jalè ń bẹ̀ yẹn ó jalè ń bẹ̀ yẹn ẹ kí táyé pé akẹ́kẹ́ lóde ló tó àtijú ogun a sì ń pín mọ́ra wa lọ́wọ́ kí ló fẹ́ kọ́lẹ̀ fún àpẹẹrù dọ́màtì nìyẹn náà tó kó tó lè kọ nǹkan sílẹ̀ yóò ti ní ọ̀rọ̀ yìí yóò ti kó tó lè kọ nǹkan sílẹ̀ yóò ti ní tó ṣẹlẹ̀ nínú kẹ́kọ̀ọ́ dáadáa kan ti ṣẹlẹ̀ àbá ìdá kan ti ṣẹlẹ̀ lọ́rọ̀ ó fi di ìtàn síṣẹ̀lẹ̀ ò bá ṣẹlẹ̀ àlérí ìtàn pa torí pé ṣẹlẹ̀ tí Muhammad jí pátá náà ṣe sọ́dìtàn ló lè wà nínú ìwé ìtàn wọn ló ti wà ní Quran táyé pé bàbá ṣe sọ sákálá pé wọn kẹ́kọ̀ọ́ ẹrù síbi kan ẹnìkan dẹ̀ lọ mú kò ní ìtumọ̀ kan kí ní fẹ́ kọ́lẹ̀ fún wọn nítorí wọn ò ní kọ́lẹ̀ náà wọn tó pé wọn ti pa ìwà tí Muhammad wù bí ò dá. ó ti ní lójú ju olè lọ. ó ti ní kíni. olè náà tiẹ̀ ní. àdàpọ̀ olè lọ́mọ mi ń fẹ́ olè ló lè jẹ́. ìmọ̀ gbọ́ àyàtọ̀ ti fi hàn wá síwájú wọ́n jẹ́ ká máa rí bí ẹni wípé Muhammad ó kàn ń jà fáláwù ni ó ń jà fáwọn ọ̀tá mùsùlùmí ni ó ń ṣe gbá kan ni ó ń ṣàwo ni kò sí mùsùlùmí èmi ò tiẹ̀ èmi àwọn nígbà tí wọ́n tẹ̀ gbé Islam dé wọn ò sọ fún wa pé ànábì ó lọ digun jalè ni wọ́n ló ń jà fẹ̀sìn wípé wọ́n fẹ́ pa ló ṣe ni ànábì ló ṣe ń dìfẹ́ǹdì rẹ̀ wọ́n ń dìfẹ́ǹsì fún wọn ni gbàtọ́ wáyé là ń gbọ́ pé ogun Bádàrù ogun Sàyídì ogun Jàyírì ẹmọye tó ti ṣẹlẹ̀ lójú ogun sànàbí ẹwọ́n ogun tànàbí ti jà kẹ́lẹ́ bá mọ̀ wípé ànábì Muhammad ó lọ ń pa àwọn èèyàn láti jà wọn lólè ni ẹ bá mi wọnú Suratu Bakora Suratu tasu 191. ẹ pa wọn níbikíbi tí ọwọ́ yín bá ti bá wọn
kí ẹ sì lé wọn jáde kúrò níbi tí wọ́n ti lé yín jáde ìfòòró le ju pípa lọ o. ṣé ń gbọ́ ó ní kẹ́ ẹ pa wọ́n kẹ́ ẹ lé wọn pa kẹ́ ẹ fòró wọn wọ́n ní kẹ́ ẹ pa wọ́n kẹ́ ẹ ti wá pa wọ́n tán ẹ fòró wọn ẹ wà kó gbogbo nǹkan ogun ẹ kó gbogbo nǹkan ogun tí wọ́n ẹ kó wálé tí wọn ẹ kó wá sọ́dọ̀ tí ẹ já wọn lólè ẹ kó aṣọ ẹ kẹrù ẹ já tó Suratu Tauba Quran chapter 9 verse 5. nítorí náà nígbà tí àwọn oṣù ọ̀wọ̀ bá lọ tán táwọn oṣù bá ti lọ tán ẹ pa àwọn ọ̀ṣẹbọ níbikíbi tí ẹ bá ti bá wọn ẹ pa anybody ẹ pa wọ́n ẹ mú wọn ẹ séde mọ́ wọn kí ẹ sì bá dè wọn ní gbogbo bùbá. tẹ bá rí àyà ń lọ tẹ àkàlọ síwájú wọ́n sì mọ sọ fún yín pé ìfòòró ká ìfòòró wọn. ìfòòró le ju pípa lọ. àwo ṣe é bọ gbogbo táǹkà yìí ẹ rí i pé mi ò bá di tiwa tó dáwọn kan sọ pé àdìtì ni àwọn àtìdìtì kan dọ̀yìfù àwọn kan ò dọ̀yìfù èmi ò bá yín dọ̀yìfù tí kúrò àìsàn dọ̀yìfù. tá a bá ní ká mọ sọlọ wọn ní tá a bá gún yẹn ní odó tá a sì bẹ̀nú ìpò ẹ̀pà ẹni tí ó kù yóò yò ẹni tí bàtí ni yóò náà ní yó torí wípé àwọn ẹni tẹ́mi mú wá ni pé kẹ́ ẹ rí ní táwọn kíní ìgbélé wa lọ́wọ́ tí wọ́n pè ní ẹ̀sìn tẹ́ pé gbogbo nǹkan tó wá jẹ́ nǹkan lẹ Yorùbá bí wọ́n á fẹnu bàjẹ́ kò sí nǹkan tiwa tí wọ́n dá lójú wọn ṣé ẹ̀sìn eléyìí àbí ìdìgunjalè gbogbo ẹ̀yin tẹ́wà lọ́dọ̀ fídíò yìí ẹ̀yin náà comment ṣé ẹ dákun ẹ bá mi comment tí wọ́n fẹ́ kẹ́ comment pé ṣé gbọmọ tá a kà yìí ẹ̀sìn ni wọ́n ń ṣe ni àbí wọ́n ń digunjalè ṣùgbọ́n àbí kàwé mùsùlùmí